mo ṣe alábàápàdé fídíò Governor Adeleke ní Osun State níbi tí wọ́n ti ń jó as usual. Kó tó di pé mi máa sọ̀rọ̀ lé lórí, ẹ jẹ́ ká kọ́kọ́ wo fídíò wọn yìí náà. Gbogbo wa la ti rí fídíò gọ́vnà wa. Èyí ò ń ṣe tuntun fún wa gẹ́gẹ́ bí a ti mọ̀ bí bàbá wa ṣe rí lélẹ̀. And then àwọn èèyàn táwọn èèyàn bá fẹ́ sọ̀rọ̀, àwọn ẹlòmíì máa ń support wọn, àwọn ẹlòmíì máa ń condemn wọn. Lójú tèmi fi rí, mi ò rò bí ohun tó bad ni kéèyàn wà real. Bàbá yìí wọ́n express ara wọn bó ṣe rí ni. Kéèyàn jẹ́ government official, ìyẹn ò mean pé kéèyàn máa kúndùn kankan. Unlike ijó, ó dẹ̀ better pé wọ́n wà real ju kéèyàn máa pretend lọ. Èmi appreciate irú life báyìí. Òun là ń bẹ àwọn tó bá jẹ́ bí àfà, pastor, anything tẹ́ bá tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ kúndùn láti máa ṣe. Kò ní láti kẹ̀kẹ́ hide kẹ́ pretend. Tí ó bá ti jẹ́ ohun aburú, ẹ wà real. Ìyẹn lórí yẹn. But gbà tí mo wo fídíò, ohun tí mo observe, mo ti fẹ́ sọ̀rọ̀ lórí bàbá wa Adeleke tipẹ́tipẹ́. Mo fẹ́ bẹ̀ yín ni. Bàbá wa Adeleke, mo fẹ́ bẹ̀ yín, ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ẹ gbìyànjú láti ṣe dáadáa sí Osun State. Ẹ gbìyànjú. Tí ẹ bá parí tenure yín tó wá jẹ́ wípé tó bá béèrè lọ́wọ́ àwọn ọmọ Ọ̀ṣun, tí wọ́n bá lè máa sọ pé àwọn gbàdúrà àbá àwọn wish káwọn tó ríru Governor Adeleke, èyí ò dá tó. Ìdí ni wípé gbogbo èèyàn ló ń gbàdúrà pé kí k'Ọlọ́run jẹ́ kí àwọn wà ní position láti lè bring out a good legacy. Gbogbo àdúrà táwọn èèyàn máa ń gbà yìí, òun ni Ọlọ́run kó sí ìkáwọ́ yín látara mọ̀lẹ́bí tẹ́ ti jáde. Ẹ bá wọ̀ wọ́n dá government officials kó tó di pé máa dé top yẹn, bí èèyàn méjì àbí mẹ́ta nínú mọ̀lẹ́bí wọn ló máa jẹ́ olówó tó máa push ara wọn kó tó di pé máa dé position yẹn. Tí wọ́n bá wá débẹ̀, mentality wa l'Africa bí most àwọn politician wa ni pé kọ́ wọn fi position táwọn wà yìí láti fi lè accumulate wealth. Torí táwọn bá kúrò ń bẹ̀, system yẹn àwọn náà afraid system to create. So máa ń fẹ́ fi position yẹn accumulate wealth, which is mi ò lè sọ pé ó dá, mi ò lè sọ pé kò dá. But lórí position tẹ̀yìn àbí situation titi yín, láti orí ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n yín, ẹ̀yin fún alára yín, àwọn àbúrò yín, débi àwọn ọmọ tí ẹ bí, ẹ lè sọ pé wealth kan ẹ ti fẹ́ accumulate, ẹ fi position yín yẹn accumulate tí ẹ ti accumulate. So ìran Yorùbá dẹ̀ jẹ́ ìran tó jẹ́ pé I believe so much nínú legacy tẹ̀yàn bá filẹ̀. So mo fẹ́ rọ̀ yín ni, èyí ò ń ṣe pé ọ̀rọ̀ ká máa bọ́ wọn ìjọba wa. Gbogbo wa lájọ ní ìlú, Nàìjíríà jọ ní gbogbo wa, Yorùbá jọ ní gbogbo wa. Bó ṣe kàn yín ló kàn mí. Gbogbo àwọn government wa, ẹ kàn ní àǹfààní láti jẹ́ front runner ni. Kò ń ṣe pé ẹ wà patriotic ju àwọn aráàlú lọ, àbẹ́ nífẹ̀ẹ́ ẹ̀yà Yorùbá jù wá lọ. Èèyàn kan náà lọ́lọ́run máa fi ṣe olórí ni. So everybody ló wà entitled sí opinion, everybody ló lè speak on behalf of ìran ẹ̀. A fẹ́ bẹ̀ yín ni, èmi particularly mo ń bẹ̀ yín ni, Governor Adeleke, bẹ́ẹ̀ ṣe wà lively, ẹ jẹ́ kí ìlú Osun State kó wà lively. Lára reason tẹ́ gbọ́dọ̀ fi ṣe dáadáa ní inú ìjọba yín ni wípé Osun State ó jẹ́ state tó yẹ kí kó jẹ́ àmúyangàn àwọn ọmọ Yorùbá.
tẹ́ bá wo gbogbo ìlú tó wà ní under Osun State, tẹ́yìn bá wá dé Osun State, tẹ́yìn bá ń rí bó ṣe rí yẹn, ó yẹ kéèyàn máa bú sẹ́kún ni. Ibẹ̀ lẹ ti máa rí ibi táwa gbogbo àwọn ọmọ Yorùbá gbà pé orírun wa, Ilé Ifẹ̀. Ibẹ̀ lẹ ti rí Ẹdẹ, ibẹ̀ la ti rí Ìwó, ibẹ̀ la ti rí Òṣogbo. Ẹ wo gbogbo wọn ọba tó wà ń bẹ̀, Àtaọ́ja, Iléṣà, gbogbo wọn great kìíní tí history wà lórí wọn ní state Ọ̀ṣun nínú. So tí a bá sọ̀rọ̀ UK, tí a bá sọ̀rọ̀ Buckingham Palace, ẹ wo bó ṣe rí. Tí a bá wá ń sọ̀rọ̀ ibi tó jẹ́ orírun wa, báwo náà wọn èèyàn ṣe máa lè wà proud of. A máa jà tó bá di pọ́rọ̀ pé olórí ọba dé ládéládé. Ṣé mọ̀ bọ́lá ṣe design àwọn èèyàn, nǹkan tá bá mirror, nǹkan tó bá nice, a máa like ẹ̀, a máa gbà fún nǹkan yẹn. Tá bá ń sọ̀rọ̀ pé orírun Yorùbá, táwa a máa picture Osun State. Nǹkan tó máa kọ́kọ́ wá sí wa lórí nìyẹn. Individually, ibi yàn ṣe orírun. So nǹkan tó jẹ́ kí gbogbo ọmọ Ọ̀ṣun àbí gbogbo láti mi ò fẹ́ sọ̀rọ̀ Ọba Ooni lọ́jọ́ mentality. But for now, ìjọba Governor Adeleke ní agbára wà lọ́wọ́ wọn. Ẹ jẹ́ kí kíní yẹn náà dùn ẹ̀yin náà. Ọ̀nà pa history rẹ̀ pé kí àwa individual ká má lè mọ history. Àṣà lè sọ pé ẹ̀yin lọ́jọ́ orí nínú position, ẹ̀yin náà mọ history. Tẹ́ bá wo Osun State, ẹ má wo governor office yín, ẹ má wo palace Ooni. Ẹ wo náà Osun State lọ, ẹ wo àwọn ìlú yìí lọ. Ká wá béèrè lọ́wọ́ ara wa pé ṣé ó wọ́ọ̀tì kan tó jẹ́ kí a gbà pé orírun wa. Nǹkan tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ orírun àbí nǹkan kan, ó yẹ kí ó ní nǹkan tí èèyàn máa wò tó yẹ kó máa dùn mọ́yàn. Tí gbogbo wọn tó wà ní àwọn outside gan pé Cuba, Brazil, gbogbo wọn tó fẹ́ trace ìran wa, a máa ní pé wọn wá claim kíní wọn. Ẹ̀yàn jẹ́ kí ìlú wa kó dàbí South Africa lásán, kẹ́ wo gbogbo ọ̀gọ̀rọ̀ èèyàn tó máa sọ pé ọmọ Yorùbá lọ́hùn. So pẹ̀lú position Ọlọ́run á gbé family yín sí, ẹ sì lè tẹ́ bá tẹ́ fẹ́ accumulate wealth àbí anything, ẹ sì lè ṣe náà. But ẹ jẹ́ ẹ rí capital wa ní Osun State, capital wa Yorùbá. Tá bá yọ̀rọ̀ ọwọ́ pé Lagos State, Ọlọ́run ṣàánú Lagos State, but in fairness, capital Yorùbá, capital O2 òun ní Osun State. But tẹ́ bá wo bí Osun State ṣe rí, ṣé èèyàn lè ever gbà? So àwọn issue tó máa ń ṣẹlẹ̀, àwa fúnra wa là ń kọ́ ọ̀sẹ̀. So èyí mo fi ń bẹ governor, because anybody bá stand a chance láti turn Osun State around, Governor Adeleke ni. Governor Adeleke ni. Èyí òun ṣe pé kéèyàn máa build individual, ọba wa build nǹkan kan lórúkọ ara wọn, àbí governor build nǹkan kan lórúkọ ara wọn. Kí lẹ fẹ́ ṣe sí Osun State tó máa jẹ́ pé willingly àwa èèyàn máa mọ̀ pa orírun wa rẹ̀? Àfi tá bá fẹ́ tanra wa. Tí ẹ bá wo ní àgbáyé, àwọn ọba tó ń fún ní recognition, àwọn empire tó ń fún ní recognition, even nílẹ̀ Nàìjíríà, ẹ wo bí recognition tó máa fún ọba Benin, àwọn sultan. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí nílẹ̀ Yorùbá? Ẹ má jà tanra wa. Ṣé bẹ́ẹ̀ ni? Níbi tí Aláàfin Ọ̀yọ́, níbi tí Ọba Ooni, ibi tí àwọn ọba tó kù tá ti ń bára wọn jà, tí wọ́n ti gbà, tí wọ́n dẹ̀ wá, ó ti wá ṣe pé wọn ò gbà nígbà tí wọ́n ní dé orí oyè gbàrà. Ẹ wo step to take, tó ń settle gbogbo matters, tó ń try láti ṣe kìíní. Ẹni tó jẹ́ ọ̀tá Ilé Ifẹ̀, ẹni tó jẹ́ ọ̀tá Ooni, ó gbà fún Ooni. Okay fine, ó padà sú wọn àbí pé àwọn bàbá yìí ò kún wọn lọ́wọ́. But tó bá yẹ pé okay wọn tiẹ̀ máa lọ kiri mọ́, ó kàn maintain status ẹ̀ pé head ni mí. Nǹkan tá à ń sọ ìkọ́ lẹ́ni la máa sọ. Àìmọye perception àwọn èèyàn tó máa ti change. But fún mo mọ bó ṣe rí, God knows why. Àmọ́ continuity yẹn ìṣòro fún àwa dúdú. Either ni government ni o, either an individual ni o, láti lè continue nǹkan tá bá set. A máa padà dáwọ́rú last ṣáá ni.
òun ló máa fi ń dàbí pé ní pé àárí. Gọ́vnà Adeleke, èmi jẹ́ni tó fẹ́ràn yín gan gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. Ẹ wo position tó lọ́n gbé yín sí. Ẹ jẹ́ kí àwọn èèyàn ká lè dúpẹ́ pé Ọ̀ṣun state, ẹ jẹ́ káwọn Ọ̀ṣun dúpẹ́, ẹ jẹ́ káwa ọmọ Yorùbá tó kù kó dúpẹ́. Ẹ ṣe nǹkan kan sí Ọ̀ṣun state torí ẹ wà more than capable. Tí ẹ bá wò ó ní Èkó, kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ ìtàn Èkó tó ní dárúkọ Jákàndé. Ní ilẹ̀ Yorùbá lápapọ̀ kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ Awólọ́wọ̀ tó ní àmì tó fẹ́ sọ̀rọ̀ Yorùbá tó ní nínú politics tó ní dárúkọ Awólọ́wọ̀. Ká padà sọ́dọ̀ wọn bàbá ńlá wa, kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ Yorùbá tó ní dárúkọ Ọ̀rúnmìlà, tó ní dárúkọ Odùduwà, tó ní dárúkọ Ògún, Ṣàngó, gbogbo àwọn pípù yìí dé orí ọmọ bí àwọn ọ̀run kí ló ń pè Ọ̀rànmíyàn. Gbogbo àwọn pípù èèyàn ni wọ́n nà án nígbà ayé tiwọn náà táwọn èèyàn tó bá àwọn èèyàn lò gbà, but àwọn nǹkan tó ṣe tó great ló jẹ́ ká máa rántí orúkọ wọn. Ní status tẹ́ wà, ní position tó lọ́wọ́ gbé family yìí sí, legacy ló kù fún yín. Legacy tẹ́ bá lè fún àwa aráàlú. Torí ìdùnnú tèmi ni pé kílẹ̀ Yorùbá dá. Ẹ wo Ghana ń bẹ̀yẹn, ẹ wo empire àwọn Ashanti. Gbogbo àdé la mọ̀ pé àbí gbogbo àwọn ọmọ Òtù la gbà pé lára àwọn Ashanti wọ́n kúrò láti Ilé Ifẹ̀. But a bá ń sọ̀rọ̀ empire l'Africa, Ashanti region ó wà lára empire tí àwọn gbogbo ayé recognize. Tóòtọ́ ọ̀rọ̀ Ọba Adeleke jẹ́ ká bára wa sọ. Gọ́vnà Adeleke, arọ̀ yín ni ẹ jọ̀ọ́. A mọ̀ pé ìjọba àti jẹ́ leader ò rọrùn. A mọ̀ pé ẹ̀dìyẹ ẹ̀yìn ìjọba wa ń làágùn kò rọrùn. Àmọ́ ẹ try more, ẹ abẹ̀yìn ni. Kò sẹ́ni tá bá ń sọ̀rọ̀ Davido lénìí, kò sí nǹkan táwọn èèyàn fi like Davido tó bẹ́ẹ̀ ni wípé kò rely lórí owó àwọn family ẹ̀, ó tún wá jẹ́ ẹni tí ó láwọ́. Legacy ni ó níbi tí owó máa dé tó máa yẹ kó owó máa súyàn. Àwa tí ó jẹ́ pé à ń bẹ Ọlọ́run gan-an, tá bá kó mọ́tò ìjọ ta kó kíní, ó máa padà súyàn. Legacy ni kí jẹ́ ká prioritize. Ojú tèmi fi rí ni legacy. Individual tó ti lówó, mi ò ní bú ẹni tí ò ti lówó. Torí ìyàwó ṣe ohun tí ó dá lára. But mi ò ní àjọhùn ìyàlẹ́nu fún ẹni tó jẹ́ pé kò lè sọ pé owó ló mọ̀ òun ṣe nǹkan báyìí, kò lè tún ṣe dáadáa. Dàbí bírú president wa bàbá Tinubu. Ní ọ̀rọ̀ bá nǹkan kan wà ju kó jẹ́ legacy ló máa jẹ́ priority wọn mọ́. Ní ọjọ́ orí ní gbogbo ibi tí because nǹkan yẹn kan tí èèyàn lè fi understand àwọn kìíní láti dẹ̀ ti ṣe ni pé death is inevitable. Nǹkan tá bá ti mọ̀ pé kò ṣe má dandan ni. Tọ́lọ́run dẹ̀ ti ṣóyàn wọ age of 70 plus 80. Okay, tó bá yẹ pé àwọn ọmọ tá à ń bí là ń jà fún. Ẹ ní owó láti lè lọ establish wọn sí ìlú òyìnbó. Ẹ ní owó láti lè ọwọ́ òkè láti lè protect ara wọn. Wọn ò lè tó ṣe mọ́. So nǹkan tó kù wá kò ní legacy. Bàbá Adeleke, mo rọ̀ yín ni ẹ jọ̀ọ́, Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ ṣé gan.